ọ̀hún wò pé fọlọ́nsọ tó dé sọ́fẹ́ polú aṣọ ni àbí bàtà rárá o. kọ́pù tó ń wò lókè mi yìí la máa fi ṣe ìjàmà cupping therapy tí Yorùbá ń pè ní kéèyàn ó dégò. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lérò wípé táwọn bá ń kọjá lọ táwọn kan ń dégò kò kọjá pé wọ́n fẹ́ fa ẹ̀jẹ̀ dúdú jáde lára wọn lọ. ó kọjá bẹ́ẹ̀ o, ìwòsàn gbé tán ni pẹ̀lú yọ̀ǹda Allah. èyíkéyìí àìsàn ó fẹ́ mọ̀ sí àìsàn kan tó wù kó máa ṣèyàn tí ìjàmà tọ́lọ́hun lè lò ń sábàbí dáadáa ó kó ipa tó pọ̀ ń bẹ̀. ìwòsàn yìí l'Ànábì sallallahu alaihi wasallam sọ pé in kana fi shay'in mimma tadawaytum bihi khayran falhijama. tó bá jẹ́ pé àìsàn kan ń bẹ téèyàn ò gbọ́dọ̀ mọ́ lóògùn sí, hijama lèèyàn bá ṣe sí. àmọ́ lè ní mo fẹ́ wọlé síbi wípé tá a bá fẹ́ ṣe hijama yìí, tajribat, ọ̀nà tá a lè lò ó fún ní àìsàn tó bá lówó nú àṣàsí. hijama yìí àìsàn tó ń tiẹ̀ máa wá kìlà àìsàn tíyàn ti lọ hospital fún tó jẹ́ pé wọn rí kókó kan pàtàkì tí ń ṣèyàn bí kí nǹkan máa rìn lára èèyàn kó máa rìn káàkiri lára èèyàn kára èèyàn máa gbóná lódìlódì téèyàn náà mọ̀ pé kété èèyàn máa hó. bó ti wà yìí Ọlọ́run lò ní sábàbí dáadáa fèyíkéyìí àìsàn. ó wá dìpẹ́ǹdì àìsàn téèyàn bá complain pé ń ṣe òun, direction bí téèyàn ó ti ṣe, táìmù tó yẹ kéèyàn ṣe, ó tún máa tàn gbà míì. nígbà tó rùn bá mú yanyan ó dá kéèyàn sí láàárọ̀, tó bá ṣe jẹun tán ní sùúrù kó tó bí 2 hours lẹ́yìn ìgbà tó bá jẹun tán kí èèyàn tó ṣe ó fi máa dà. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lérò yìí kéèyàn kàn fa ẹ̀jẹ̀ jáde lọ́kàn wá sọ di bígbà tó yẹ pé nǹkan bàbàrà. nígbà tó yẹ pé ntọ́pọ̀lọpọ̀ nígbàgbọ́ sí òun ni pé táwọn bá nípè níjà yìí kéyìí bóyá wọ́n sàárè èèyàn wọ́n sàsì ó bí kí nǹkan bóyá wọ́n yànnà fún yàn. tábà yànnà tí yẹn bá tẹ̀ mọ́lẹ̀ yẹn máa sábà rí lẹ́yìn ẹ̀yìn ni wọ́n kàn máa pè ìgbádùn ẹ̀yìn ìgbádùn gbọ́dọ̀ kó. ó dìgbà tí ọba wa lóògùn tí ọ̀lọ́ tó bá wa dájú eléyìí kọ́ tó bá wa rí pé ti tóbi rí Ọlọ́run. bí yẹn bá complain pé bóyá etí òun ló ṣe àbí tí òun máa hó òun níbi tẹ́ ti ṣe, ọ̀tún wò pé ok nígbà tó wá ní gbogbo nǹkan ló gbé só gbé tọ̀hún náà ó gbé ó kàn ní direction bí tẹ́ yóò ti ṣe ni ó ṣiṣẹ́ fún ilé o inshallah ó confirm ìdákọ́lẹ̀ lè kílé kan lè ọtí tí máa ń da tọwọ́ ẹ lẹ̀ bí èèyàn bá ń lo hijama Ọlọ́run máa ń lo sábàbí dáadáa. ó wá dìpẹ́ǹdì bó lè yẹn ti direction bí tẹ́yàn fẹ́ ṣe oní nọ́mbà. bọ́ ọ bá ti lè ṣe níbi tí mo fẹ́ júwe tó ti ṣe yìí inshallah ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n gbà yí pé bóyá táìsàn àwọn bá lọ́wọ́ nú tí ó bá dàbí pé kì í ṣàìsàn lásán káwọn tó lè bọ́yọ̀ ń bẹ̀ ó dìgbà tẹ́ bá ní káwọn lọ wá ìkànnà jímèrè àtẹ́lẹwọ́ ọ̀nà kí táwọn bá wá sí gbogbo ẹ̀ tán kí àwọn wá púpọ̀ mọ́ kíní kankan àwọn alọ̀lẹ̀ wẹ̀ ní eríta mẹ́ta. èyí tó lè gbàlejò míì tí ó kọjá ní téèyàn bọ́ ń bẹ̀ báwọn. àyìnmáyé èèyàn ni wọ́n lọ wẹ̀wé odò kó lè bá a bọ́ níbi ogun ayé ogun tó padà gbé wánú ilé gan àrọ́mọdọ́mọ ẹ̀ wọ́n lè bọ́ ń bẹ̀ mọ́. àlìjánu burúkú mi tẹ̀lé lómi wálé ló fi jẹ́ ọjà sí pé nǹkan ẹ̀ fi ṣẹ́ yìí mimma tadawaytum bihi khayran falhijama. Ànábì sallallahu alaihi wasallam sọ pé tó bá jẹ́ pé nǹkan kan máa ń ṣèyàn èèyàn ò wá gbọ́dọ̀ má lóògùn sí ti ń ṣe òun eléyìí ló lóore jùlọ. bó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ń bi jáàmà yìí o Ọlọ́run ló ń sábàbí dáadáa. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan máa ń fojú di ìwòsàn bí water therapy náà wà omi lásán Ọlọ́run máa lò ní sábàbí ó kàn ní time pé ok sọ jí ọmọ warm water báwo lọ sí mumi sí léde ọkàn rí pé àwọn àìsàn míì tó ń wò pé ẹlòmíì bí ilé ìfipó dìgbà tó ń bá ṣẹ̀ṣẹ̀ sára onígbẹ́rẹ́ ní gbogbo oríkèéríkèé tí táwọn alágbára gan rí ń báyìí pé ọkùnrin mẹ́wàá gbẹ́rẹ́ rè lójú òní lọ́rùn òní ní kíníkà wọ́n ń tara ẹ jẹ ni. kò pọn dandan kéèyàn fẹ́ bọ́ níbi wàhálà kan tó bá ní í ṣe pẹ̀lú pé àṣàsí ni pé ọ̀pọ̀lọ́ tí mọ́tò pa ọ̀gá tí ò tí ì gbà sọ kó tó gbà wá láwọ̀ ni ẹ tètè pa ọ́ gbogbo nǹkan wọ̀nyí gbígbà tí ọ wà lọ wá àgùntàn ẹ bá fẹ́ dù ọ̀bẹ gbóná lẹ́ẹ̀ fi dù subhanallah kí wọ́n lè bá rí dùnnú ọ wá fẹ́ ní tó jẹ́ pé inú ẹ̀sìn wa ni pé ká pa ẹran gan tàánú ìtumọ̀ ẹ̀ ni pé ìgbára lọ́lọ́run ìṣe nǹkan tí ó jẹ́ nǹkan halal kò ní kí Ọlọ́run má fún yàn ní ọ̀nà àbáyọ lórí èyíkéyìí ìpèníjà òun rèé o torí pé ọkà kọjá kí n kàn lọ́bẹ̀ dàrẹ́tì pé ẹ̀yin bàbá ti fẹ́ ṣe kí n jẹ́ ọmọ pé mo mọ ibi tó lérò pé agbára rẹ̀ ọ̀kan náà inshallah ìyẹn ni máa bí ká ṣàlàyé kó kúnná níwọ̀nba. mùsùlùmí ò gbọ́dọ̀ fi ṣeré
bó bá jẹ́ pé àìsàn kan bínú ara ẹ̀ tó gbà wípé eléyìí kì í ṣàìsàn lásán mọ́, bọ́yọ̀ fura pé látìgbà tí kinní kan ti ṣe ni káká ti pilẹ̀ lọ ti rò pé ara rẹ̀ kan bẹ̀rẹ̀ sí máa ṣe tí bí kára rẹ̀ máa ṣe lẹ̀ wù pé kò yẹ kó máa rí báyìí, gbogbo oògùn lọ sí lò kò kó bẹ́ẹ̀ lọ, ìwọ dájú ẹ̀kọ́ èyíkéyìí àìsàn ìpèníjà dájú ìjàmà kọ́ tó bá fẹ́ fi ba àṣàsí jẹ́ nínú ara ibi tó ti ṣe níbi òkè ẹsẹ̀ rẹ ni o, ibi òkè ẹsẹ̀ sọ pé ìka márùn la ní, Ọlọ́run kó já máa bẹ dáadáa, ìka márùn la ní àbí sọ wá níbi ìka méjì, ìka ẹyọ kan tó súnmọ́ bí ọmọ dẹ́hùn wọ́n náà wò ó nù láàrin ibẹ̀ lọ bí yẹn bá ti wá lẹ́ran lẹ́sẹ̀ sí ní ojú ní òdìtámì kọ́pù tá a bá lò fún bóyá kọ́pù kékeré ni ọ lè ra ńlá ònà kékeré báyìí náà ń bẹ tó jẹ́ pé kọ́pù mẹ́fà ló wà nú ẹ̀, ńlá sí rè tó jẹ́ pé kọ́pù tó wà nú ẹ̀ almost 24 ni àmọ́ ònà ìjàmà bọ́ bá nídìí ẹ̀ inshallah èmi máa kò síbi tí ìtìlẹ̀ lọ lè ṣe fún yàn bó bá ti máa ṣe nígbàgbọ́ nú ẹ̀ gbára lọ́lọ́run ṣe fún ìyàwó ẹ̀ kọ́kọ́ ó ṣe fún ọkọ ẹ̀ ṣe fáwọn ọmọ inshallah ọ̀dà tó o bá ṣe báyẹn níbi òkè ẹsẹ̀ yẹn náà ni o ti yẹ ọ̀pọ̀lọpọ̀ tó bá ti máa ń pẹ́ àmọ́ kájẹ́ máa pẹ́ tẹ̀jìrì bá àti ọlọ fún yìí náà ẹ̀mí yìí ni pé bóyá àwọn àìsàn kan tí ká máa gbọ́ yìí tí o bá ti ní ọwọ́ wọ́n sàárè yàn bóyá wọ́n sàásì inú nǹkan fi shay'in mimma tadawaytum bihi khayran fal hijama tó bá jẹ́ pé ẹnìkan wọ́n sọ pé kinní kan ni ọ lò sí kinní kan tí wọ́n náà gbà pé àìsàn yìí kì í ṣe lásán ìjàmà kópa ń bẹ̀ tó kọjá tó lérò inshallah bọ́lọ̀ bá fẹ́ dá lálàáfíà wẹ́rẹ́ báyìí ni èmi pé nọ́mbà mi tó bá ní díẹ̀ 0033537107 tó bá fẹ́ kí wọ́n ṣe fún ọ lé gbogbo bí ni máa lọ lè ṣe fáwọn èèyàn lé o inshallah kò síbi tí ilé lọ́wọ́ bá ti lè sanwó ẹ̀ tí mo sì mọ̀ pé ẹ̀mí mi balẹ̀ ẹ̀ ní jí mi gbé ń bẹ̀ torí gbà tẹ́ wàá lu opportunity yẹn pé máa bọ̀ wá èló lẹ fẹ́ gbà á nkọ̀kọ̀ sí fáìdíìsì náà àánú ọlọ́run fi mi àti ilẹ̀ ẹni afẹ́lẹ́ àmọ́ àmẹ́ni tí ń fẹ́ lé ọjà ọlọ́mọdé tó má jẹun wá jẹ gbàlùkẹ́ àmọ́ lọ́n kíá à á kú láyé náà ni àmọ́ ìní mọ̀ pé ẹ fẹ́ ṣàbúrú fún mi kí wọ́n ní mo gbára lọ́lọ́run kí n máa bọ̀ àìlọ náà ìjòyè yìí pé lẹ́nu kádàrá mi náà lọ́wọ́ pé kí n má wà ọlọ́run kọ́ dáàbò ẹgbẹ́ nìkan wa ọ̀la bí ọlọ́run ti tó ìjàmà nìyẹn o lọ tíráyè ọ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó dá kéèyàn máa ṣe lẹ́ẹ̀mejì abẹ́ mẹ́ta láàrin ọdún táìsàn yẹn bá wà lágbára tí ó tètè lọ máa ṣe lẹ́ẹ̀kan lóṣù inshallah wà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó bá fura pé n ti ń ṣe ọ yìí pé nǹkan kan máa rìn lára ẹ̀ nígbà mi poison tẹ́yẹ̀ bá ti jẹ́ oògùn ìmọ̀ fà torí pé mo jẹ́ mo pọ̀ ẹ̀ lè fi wẹ́ni tí ò jẹ́ rárá àwọn èèyàn máa ọlọ́run wọn ní agbára saitan láti lè pàṣẹ fún kankan pé ntí lágbájá fẹ́ jẹ ẹlòmíín bẹ́ẹ̀ tó pé ń bí àtàpàkọ́ báyìí náà máa ń parí eré burúkú sí wọ́n sì pàṣẹ pẹ̀lú yọ̀ǹda Allah nǹkan báyìí tó bá dénú lágbájá kọ́ lọ lè di nǹkan báyìí ọkàn máa rí pé lọ́kàkàn bìkan pé yọkàn lé síbẹ̀ ni ọ sì lọ sípítà wọn ni ẹ wà ókè ìwọ lọ́ mọ̀ pé ọ wà ókè ọ mọ̀ gbóhùn kan nínú ara rẹ ọmọ ádámà kan ò sì ní gbọ́ ìwọ nìkan lọ́ mọ̀ gbọ́ ọ mọ̀ gbóhùn nínú ara rẹ ọmọ ìjàmà kápẹ́ bàjẹ́ inshallah níbi ẹsẹ̀ ni ọ ti ṣe níbi ẹsẹ̀ bọ́ọ̀ bá ní diabetes ó ní direction bí téèyàn ti ṣe bọ́ọ̀ bá ní àwọn bójú bá ń dún yàn oní direction bí téèyàn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ni ìjàmà lọ fún ọlọ́run bá lóun sábàbí dáadáa ìwọ lọ béèrè fún nínú ìsìlámù wípé kí ni ìwòsàn ọdún wa ń kájú inshallah ọlọ́run jẹ́ máa bẹ dáadáa àtìmí àti ọlọ́run jájọ máa bẹ pẹ̀lú ìdùnnú ọlá bọ́lọ́run ti tó yín bọ̀ wá ṣàlàyé èyíkéyìí àìsàn àwọn direction tí yàn ti lè ṣe èyí tí mo sọ yìí ẹ̀mí ìkórira ọlọ́run lóun sábàbí dáadáa ò tó bá fura pé ẹ̀mí ìkórira ń bá ọjà ọ̀kankan direction bí tó ti ṣe náà ni ẹ̀ ń bí òkè ẹsẹ̀ yẹn náà níbẹ̀ náà ni ó ti ṣe ọlọ́run ló ń sábà bí dáadáa especially tó bá fura pé kọ́dà ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ dénúdénú lè sọ fún ọ pé sọ fura pọ̀ ń rùn ni ó sì ní àwọn àìsàn tó lè fa kéèyàn máa rùn ọ̀dẹ̀ ti lọ sọ́spítà àwọn dìtẹ́tì pé kíní kan ìwọ lo ìjàmà yìí ṣe lóṣooṣù ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbà tí ìbá tóṣù mélòó sílẹ̀ kan lóṣù insha Allah àmà bẹ̀ dáadáa subhanaka la umma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.